Shining money, you are nìkan shining moya. I know you will never. Then Ma, school. Why are you talking to me? Because I'm your wife and I care so much about you. Are you mad? Complete sentence there. Is it true? What? Show Tony Pono Yagoe. Bèbí tí ruwa ẹ̀ bá tún wá bá sọ̀rọ̀ tá láfẹ́fẹ́ tó ń fi wá ṣakọ tó ní àwọn abẹ́hùn tó máa sọ òun di bẹ̀bẹ̀ tó máa nà tó fẹ́fẹ́ kí ló máa ń ṣẹlẹ̀ sínú bèbí yẹn. Wọ́n ní èmi ni mo fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. I know nothing about this. Ta ló mọ̀ bí tó rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ta ló mọ̀ bí tó rìn òṣìṣẹ́ lọ tó ti kọ́ ọmọ ní àwọn ilé ọba mi? You just slapped me. I'm pregnant. Oh, darling. Need I remind you? It's quite unfortunate where you lost sperm count. I promise. Doctor! Lọ bá ìyàwó ọ̀rẹ́ ní àjọṣepọ̀ ọkọ mi jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló fẹ́ tí mi ò fún ẹ wọ́n wájú rèé ó wà nínú ẹ̀bá nǹkan tí mo mọ̀ pé taste ẹni wo ẹ̀yìn rèé nítorí tiẹ̀ ó ti kọjá lẹ́bù yìí kí ló tún wá fẹ́. mo fẹ́ kí èmi àti ẹ máa ṣe bí ìwà àti ìyàwó ẹ̀ ṣe ń ṣe lẹ́nu mẹ́ta. wọ́n ń ṣàgbìyànjú àtọ̀wọ̀. ó ní àṣírí kan tó wà lọ́wọ́ mi tó yẹ pé tí bá sọ àṣírí yẹn kalẹ̀ mo mọ̀ pé èmi àti ẹ á padà fẹ́ra ni. Will you shut up, Yomi? Yóò tó bá tẹ̀ máa ń ṣe gbogbo ọ̀rá nu ẹ. Ó wá dé pẹ̀lú ìyàwó tèmi. Ikú ọkọ ẹ ó mọ̀ pé kò wá láti ọwọ́ ìyàwó mi tó bá ní dandandandan ó fẹ́ ràn lọ sẹ́wọ̀n káwọn ọlọ́pàá ẹ̀ wá kán wa mọ̀. Ilé ti dìgbò bẹ́ẹ̀ lọ́jà ti dákìtàn. Ọ̀bìnkì ààrẹ fi mú ọmọ mi mú mi o. Alẹ́lẹ́lẹ́. Etí ọba ńlé, etí ọba lóko. Ẹ̀yin aráàfin, ẹ fọ́bọ oyè, ẹ sì fi okú. Tọ́ àpérí ọba o. Èmi ló dé tẹ́ ẹ̀ fọhùn. Kí mo ṣe tẹ́ ẹ dá mi dá. Ẹni bá roku ro ọkọ ìlú ni ó kú o. Kìí ṣe irú èyí tá à ń wá láàfin ni. Àwé níta bá wá ní ọjà sọ. Irú ọmọ àràmàdà wo gan-an ló wà nínú mi yìí? Gbogbo ìlú gan ni múra lẹ̀ẹ́dẹ̀ bíbọ̀ ọmọ tí ń bẹ́nu rẹ̀. Gbogbo wa pátápátá kíkẹ́ ni wọ́n ní ọmọ ọ̀kẹ́. Gbogbo jàkárì wọ̀nyí tí mo ti ní kẹ́ ẹ gbọ̀n ẹ̀ tí ì rí gbọ̀n látàárọ̀ kí ni tẹ́ ẹ wá ń ṣe? Tá a ti rí i. Àárí. Bá a ti ń ṣe níbí èèwọ̀ lẹ́ẹ̀bòmíì ni. Ẹ bá jí ibi dàbí pé.
Ṣakiru. Àwọn màmá ń kọ́. Àlàáfíà ni Ṣakiru bàbá Kàfíyàtù. Àlàáfíà màmá wa. Ṣé iṣẹ́ lọ dédé? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórúkọ Elédùmarè ọba tó láyé gbogbo ẹ̀ lọ. Bí gbogbo ẹ̀ ń ṣe jọ́hún kólú ọwá fún wa lẹ́mìí gbogbo àtàlàáfíà ara. Ṣé ọ̀gá rẹ wà lọ́fíìsì? Wọ́n ń bẹ lọ́fíìsì bí ẹrù. Ọ̀gá mi ọ̀wọ́n, ọ̀gá mi àtàtà. Àfẹ́jú lọ́ọ̀yà tí bá adájọ́ wíjú àwíjàre Jagunlabi bàbá Adéyanjú ọmọ rere tó jáfáfá bí iyán rẹ̀. Ṣakiru ní ọ̀pọ̀ ti dá súnmọ́ rẹ̀. Àádọ́ ẹ̀kọ́lé ni ẹ̀kọ́lé irú ẹ̀yìn náà báyìí ní ìsìn àfẹ́jú oníṣòwò tí gbé gómìnà rẹ̀ ń sẹ́. Bàbá ẹgbẹ̀rẹ̀ àdúgbò ẹ má ti yọdún Adéyanjú Adélájà. Àwọn baba mọ́nímọ́ní tá a bá lọ́wọ́ wọn wọ́n lówe tó máa ń pa o. Wọ́n ní tí kókó bá ń fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ a kì í jorí ìmàdò. Àwa lè jorí ìmàdò. Ìjọ kùmọ̀ la gbọ́dọ̀ bá wọn lọ. Dàdí tábà dé àjọkùmọ̀ nǹkan. Ó di dandan kéèyàn mọ̀ wọn ara ẹ̀. Ó ti di dandan kéèyàn mọ̀ wọn ara ẹ̀. Wọ́n ní tí kókó bá ń fẹ́ lẹ́fẹ̀ẹ́ má jorí ìmàdò òjò orí ìmàdò wọ́n ní o má lọ sájọkùmọ̀ níbo bá ti débẹ̀ yẹn ó di kò mọ̀ wọn ara ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà nítorí ipò ẹlẹgẹ́ tó wà ó di dandan kó o mọ̀ wọn ara ẹ̀. Dádì ẹ ṣe púpọ̀ sá. Èmi náà mọ̀ pé ipò tí mo wà nílé iṣẹ́ ipò ẹlẹgẹ́ ni. But Adé mo fẹ́ fi yẹyin sí pé mo fẹ́ fi dá yín lójú pé agbára Ọlọ́run Elédùmarè igi tẹ torí ẹ̀bùdì àsùrù ìṣòfò ń jẹ. Ó gbére ọmọ mi èmi fúnra mi ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo kàn tó ń tún sọ fún ẹ kó túbọ̀ lè yé ẹni èyàn ò lè ní ìgílọ́gbà kan máa mọ orí èso tó máa sọ mo mọ orú nǹkan tó máa já sí á dẹ̀ dá fún ẹ. Gbómi yẹ fún mi. Yes sir. Bó ti yẹ kó rí nìyẹn o ṣe ọmọ mi ọmọ á ṣe bẹ́ẹ̀ fún wọn náà. Ọlọ́run ọmọ àti o wọn yẹ bá jẹ ní ògbéfò iṣẹ́ alámàlà ìyá kàfáyà kòdóòsù alágbó ọmọ àtúnrọra mú àmú 200 naira ń bẹ̀ á fi yẹn pamọ́ fún ẹ̀yìn ọ̀la. Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa níbí o. Ẹ máa bọ̀. Ẹ káàbọ̀ sá. Ẹ káàbọ̀. Inú mi dùn lọ́pọ̀tọ̀pọ̀. Ok, Daddy. Jókòó. Ọ̀rọ̀ ikùn ẹ̀. Ẹ wò iṣẹ́ tẹ̀ ń ṣe fún wa tẹ̀ ń ṣe fún mi àti ìdílé mi a máa dúpẹ́ o ẹ ṣeun o. Chief ọba aláṣetán lọ́lọ́run kì í ṣe kú adúpẹ́ amadúpẹ́ náà ni. Ṣé mo ti rò pé ọ̀rọ̀ ilẹ̀ tó tiẹ̀ ń dá ọkọ mo tiẹ̀ kàn rò pé á ṣàánú wa díẹ̀ á kàn sọ pé ká ọgbọ́n tẹ ló ń bẹ̀ yẹn ẹ̀wò olójà kó ṣeé ṣe. Ológo jùlọ ni ọba ọlọ́run ṣùgbọ́n ẹ ṣe rí ọ̀rọ̀ yẹn ẹni tá a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ rẹ̀ òun ló kópa tó jù nínú ẹ̀. wo ọlọ́àdó tiẹ̀ òní ṣiṣẹ́ ẹ kú làákàyè ọlọ́run ní gba làákàyè yín. Chief yíyí wo gbígbé ẹ wo lè wá ń ṣe ọmọ yín ni ọmọ mi nìyẹn Adéyanjú mi nìyẹn. Lóòótọ́ bẹ́ẹ̀ ni. Adé ìsìnyanjú àjànàkú ìyáró ayúwọ́pọ̀tà ọmọdé nílé ní dọ̀ ló bá tó wá dọ̀ bá lè alákọ̀wé yìí dọ̀ bá lè. Ẹ dákun ẹjọ́ mú bọ̀ excuse me. Tó lè lé ìgbà ẹ̀sìn
Hello. Chief, yes. Mo ń bọ̀. Mo ní ọ̀rọ̀ kékeré kan mo fẹ́ bá chief sọ. Mo ń bọ̀. Ẹ ṣé, mo ń bọ̀. That's all right. Okay. Ẹ má bínú. Ẹ má bínú. It's allowed. Ó dàbẹ̀ ni pé mo láti wà ní ìpàdé kan. Kò burú. Ẹ ṣé. Ẹ ṣé púpọ̀. Omi wà ní fẹ́ púpọ̀. Mo wá fẹ́ béèrè kinní kan ni. Ṣé ẹ lè wá sí ọ̀dọ̀ mi? Kẹ́ wá jẹun alẹ́ níbẹ̀. Ẹ̀yin àti lọ́ọ̀yà kékeré. Àwa nínú ẹ̀ máa dùn jù. Ẹ fi gbé alárugẹ ni. Inú tèmi ló máa dùn. Àwa nínú ẹ̀ dùn jù. Ṣùgbọ́n chief ẹ tẹ̀ ìṣìdúró káwa náà ṣe é lálejò. Ẹ má ṣe jọ iná. Ẹ dúró ká ṣe é lálejò. Ẹ jẹ́ kó máa jọ mi. Ẹ jẹ́ ká ṣe é lálejò. Ọjọ́ mi ẹ mú láti tètè máa lọ. Kò burú. Ẹ ṣe kan sá. Kò burú. Ó dàbọ̀. Kò burú. Alẹ́ ọ̀la ni. Alẹ́ ọ̀la. All right. Bẹ́ẹ̀ tí ẹ dá wa lóhùn àwa ń kí yín o ẹ káalẹ́ o. Ta lélẹ̀? Àwa ni. Báwo lẹ ṣe jẹ́ tí mo ní láti dá yín lóhùn? Ẹ má bínú mo jẹ́ bákan mo kàn rí i pé nígbà tẹ wọlé tí a sì kí yín ó yẹ kí. Kí eléyìí kó jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí àṣeyege ayọ̀ ìdùnnú àti ìyọ́nú Elédùmarè ọba tó dá gbogbo wa. Àṣẹ wá ọ̀rẹ́ mi. Káwá fèfé lófé. Gàdàmúsò. Gàdàmúsò. Músò. Ọ̀rẹ́ mi músò. Báyìí la máa rí o. Tá a bá kálẹ̀ ńkọ́, ṣé àsìkò ilé ẹ̀kọ́ wá dé nísìn? Ẹ lè má bínú mi àti kí ẹ̀rọ sáré lọ síbi kan. Ẹ má bínú sí wàhálà jì. Bọ́ síbi kẹ wá kí àwọn àlejò wa. Ẹ kálẹ́ o, ẹ kú àlejò wa o, inú mi dùn láti rí yín o. Tòkunbọ̀, àwọn chief Abilaja tí mo sọ fún ẹ tí wọ́n bá gbé gbá olúborí nínú ẹjọ́ tá à ń ṣe lọ́wọ́ ẹ̀tàn bá parí ẹ̀ tí ó rántí. Ṣé wá rí ọ̀dọ́mọkùnrin yìí? Òun gangan ló ń ṣiṣẹ́ bí akínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ògbóǹtarìgì agbẹjọ́rò ló ní tó mọ́jú adájọ́ wálẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀ àpò káàrọ̀ ọmọ gidi lọ́mọdé. Dájú ẹjọ́ ó sáré jẹ́ ìgbésà. Láti mú ọgbọ́ wa báyìí. Ẹ ó parí. That's all right. Ìgáre. Ṣé. Àbígẹ́ ọmọdé bí yán àbígẹ́. Bàbí kàfáyà. Láyé láyé ọmọ dáadáa o ṣeun láyé. Ṣé ẹ wá pa? Ó àmọ́ dáadáa o ṣeun. Ṣùgbọ́n ọ̀sẹ̀ mi. Títí bá wò ó, àdìtẹ̀ mọ́lẹ̀ yín ò lè yín fẹ́ mú lóko o, torí ẹyẹ yín ọ̀tọ̀ fẹ́ yẹ kókó ń bọ̀. Ojú tó dẹ̀ mọ́ ni, ó fẹ́ ṣe bẹ́ẹ̀ pé òun ò mọ́ ni mọ́ o. Irọ́ kò rí bẹ́ẹ̀, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ìwọ náà sá mọ̀ pé òjijì ni bàbá sọ pé kí n máa bá ọ̀rẹ́ àwọn wa mọ́tò.
wọ́n sọ pé kínní. ó dáa ṣé kò wá yẹ kẹ́ máa bójú ẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. wọ́n lọ fà yẹn kí là ń bójú wò lẹ́yìn ńgbà fojú sọ fẹnu sọ fi gbogbo ara sọ pé kájọ máa jẹ ẹran adùnmádẹ̀kẹ́ tó ti fárígá wá ní agbárí mi ṣe láwùjọ ọ̀yà ìmúhùn náà tó bá yìí sọ pé ká má rí ààrí mọ́ ní ọkọ̀ bá rẹ̀ dà sọ́hùn ní ṣe kìíní nìyẹn. ẹ̀yin ọkùnrin ṣá ṣe fẹ́ sọ wípé ẹ̀ níyàwó sílé ni. àtẹ̀mọ́ ẹ̀ ti pọ̀ jù àtẹ̀mọ́ ẹ̀ ti ojoojúmọ́ lọ máa ń sọ tí mo bá níyàwó ńkọ́ nǹkan ní edi méjì kí ló bí ni àfikẹ́ ọ̀rọ̀ dáadáa ọjà ọ̀rọ̀ tó kù tiẹ̀ wá dé tiẹ̀ wá kiri ǹjẹ́ ìwọ sojú ọ̀ náà ló dá àbójú ẹ̀yìn ní ìsìn ẹ̀rọ dáadáa àfikẹ́ tiẹ̀ gbọ́ àwọn gàǹbó méjì tí wọ́n bọ́ọ̀lẹ̀ nù mọ́tò yìí tí wọ́n wá lọ sí kìnìún bóun tí wọ́n ti jẹ́. ọmọ ọ̀gá àtọ̀rẹ́ ẹ̀ ni ṣeré ètò wa mọ́tò gangan yẹn ìyẹn lọ́mọ ọ̀gá. lọ́wọ́n ọba ọ̀ tó bá rí irú àbùkù tí èyí tó pè lọ́mọ ọ̀gá yẹn tó fi kàn mí lónìí tó bá wà mí ọ̀ máa sunkún fún mi ṣùgbọ́n n bò yẹ̀ jẹ́ pé kí ara mi kọ̀wọ̀ sí olú òní pé ẹ̀yìn ó di náà lára ó lọ́wọ́n sásàánú wa. ẹ kúkú níbi nínú òun ṣe rí àwọn olówó yìí bó ṣe máa ń ṣe nìyẹn kódà látìgbà tí wọ́n ti dé yìí èmi gba gbẹ̀rẹ̀ fún ẹ o torí tó bá gbé léle má bá gbé léle tó bá gbé lẹ́rọ̀ má bá gbé lẹ́rọ̀ àmọ́ tó bá ní wèrè lòun èmi bá wá ní èmi fara mi ìyálàyà àsìnwín ìyálàyẹ òun lèmi gan tẹ̀ ń wò yìí àmọ́ o kò jẹ́ rí mi fún o ó mọ̀ wọn rẹ̀ àǹtí gan ló máa ń pè mí àǹtí ló pè mí. kí ló ṣẹlẹ̀? bí ti báwo aṣọ tí ẹ̀ sí nǹkan kan o sì ní asínwín ni ọ́. Chief à ń sọ̀rọ̀ ká bọ́rọ̀ ńlẹ̀ mo fẹ́ ká ní gbólóhùn méjì kan ni. ọ̀rọ̀ onílé àbí. ilé nílé mo fẹ́ ká sọ nídò àkọ́ǹkọ́ ni. èmi bàkà gan rí ṣe àwàdà ní gbogbo aṣọ káàsá lóòrùn. wọ́n máa bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe nínú ẹ̀ à ń bọ̀ a fẹ́ sáré rẹ̀ wá. Chief mo wá ń gbọ́ o nǹkan tí mo fẹ́ rí yín fún òun náà ni mo fẹ́ kí bá mi ṣe àyẹ̀wò documents ilẹ̀ tí mo rà sí ìlú màmá Tókunbọ̀ ṣẹ́gbọ́n. àsìkò sẹ́yìn ibo lẹ sọ pé ẹ ti ka ìwé mẹ́wàá yẹn náà. Lálòpọ̀ community grammar school ni. kò ń ṣoko. Lálòpọ̀ is a big town wáyé ìlú tó tóbi ní ìlú Ìbàdàn ni. In fact nígbà tí mo ṣe tán ní Lálòpọ̀ máa ṣe ìlọ fún ìwé gíga ní University of Ibadan. Yes. ó ga gan. Primary school Ibadan. Secondary school Ibadan. Even university Ibadan. Lálòpọ̀ and Ibadan. It's not only Ibadan. Kò sí ẹnì kan gbàgbé ìgbà tí máa ṣe tán actually mo wá lo 1 whole year ní Èkó ní law school. Mo wá sí kú dé. ìgbìyànjú gan o. bí éka mẹ́fà. kò ní oníṣòro fẹ́ kẹ́ bá mi wò ó yẹn dáadáa. ẹ̀yẹn bẹ́ẹ̀ mo fẹ́ ṣe àtúnṣe lórí wíìlì mi. ìwé ìpègùn mo fẹ́ ṣe àwọn àtúnṣe kéékèèké kan bẹ̀ ṣe gbọ́. n táwa wà fún lónìí yẹn o sì yẹ kó rí lónìí yẹn. gbogbo dọ́kúmẹ́ǹtì ẹ̀ máa fi ránṣẹ́ sí i. màmá retí ẹ̀jẹ̀ a máa lọ. ẹ bó ṣe yẹ kó rí náà nìyẹn tó àwọn fẹ́ máa lọ nìyẹn wẹ̀ yín ọmọ àti fẹ́ máa lọ nìyẹn adúpẹ́ lẹ́ẹ̀kan sí pé gbà wá tọwọ́ tẹsẹ̀ o ẹ ṣé o adúpẹ́ o.
ẹ ṣe kan tẹ́ ẹ bá ní máa dùn o. àìdúpẹ́ ara ẹni. adéyọjú ní kí àwọn ọ̀rẹ́ ẹ jẹ́ káwọn ọmọ lọ́gbà yẹn. ẹ ṣe púpọ̀. mọ̀sá là á máa kíkanjú lójú ogun àwọn ẹjọ́ yóò jẹjọ́ báyìí náà òun la lè lò láti fi jáwé olúborí o. bọ̀ tí láti akíkanjú ọkùnrin tó wọn mọ ṣàfùgùn ọ̀lẹ́ àìfowógbógun jà ló ń dáná wọn ogun ilé ìlàdí ogun ẹ̀tọ́ ènìyàn ọ̀hún ènìyàn ògbẹ́lẹ́gẹ́ àwọn èèyàn gbọ́dọ̀ yẹn wá ti jà to the end. ọmọ mi n tó sọ ó ní òwe nú wọn ní kọlábà àgbọn yìí ó kọdà sẹ́yìn olóòjagun mọ́ àìfógunjà tẹ́lẹ̀ ni mú mọ́ ṣùgbọ́n ọgbọ́n làgbàlagbà fi rí màálù sáà. yàtì ń jẹ ìdílé màálù jẹ kọkọ ní àgbàlagbà náà kájọ wa mọ àǹfà òkè ẹ o ẹni ẹlẹ́ni ó jí ń lé wọn wá àtijẹ àti mú lọ ẹ wá mú mọ́tò ẹ fi gbà ẹ kò tó wá tán síbẹ̀ ẹ tó mọ̀ ẹ tó tì mọ́lé ẹ wá ní pẹ́pẹ́sẹ́ pé mọ́tò ìjọba kan àbí kí nǹkan nígbà ibi wọn ti ń ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ olúwa yìí ó ta kókó díẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún ẹ yọ̀mùyọ̀mù tó wà lórí igi mú alápàtà ó gba sùúrù kálápàtà bá fi ìwà wàrà sọ pé òun fẹ́ gé yọ̀mùyọ̀mù pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́ ó lè gé mú ara ẹ̀ sọnù. bọ́tàdì kò sí òfin náà lórí ilé-èdè tó sọ pé kí èèyàn máa fi ẹ̀tọ́ ọmọ ènìyàn dù kò sí náà ẹnì kan ò lè ní nítorí pé mo jẹ́ mínísítà lẹ́gbẹ́ máa ń ṣe bó ṣe wù ẹ́ níyà àbí torí jẹ́jọ́ government personality ẹnì kan behave anyhow kò possible with that. Yeah, I can see your line of reasoning. Yes, ó wà reasonable. Tó bá di lọ́la, a bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí. Bí bó tiẹ̀ ṣe ń wù kó rí, bí wọ́n tiẹ̀ san owó ìtọ́ràn fẹ́ni tó ń kọ́ lẹ́sẹ̀, wọ́n á dàtí ẹ̀ dálẹ̀ kó máa lọ lálàáfíà. Ẹni tó jáde ló wà lẹ́yìn àgọ́lọ́pàá. Ẹni tó jẹ̀bi ló ní ọba dá káàkiri. Nǹkan rí ní pẹ̀lú mi. ọ̀rọ̀ ní ayé ìjọba nínú ọdẹ ẹ̀yọ̀ ọ̀dà mi fẹ́ lọ sùn. ní ó tẹ̀ tó bẹ́ẹ̀ lọ ó ṣe máa jẹ dáadáa ó ṣe sá ó ṣe. wọ́n ní tó bá sọ pé o mọ̀ ọjọ́ ó wá ní Àyàndèjì lẹ́gbẹ̀ẹ́ ó wá ń lù bó ṣe yẹ kó lù fún ẹ ó tún wá ń kò ṣèjó definitely something is wrong somewhere.
ló dé tó jẹ́ pé gbogbo igi tó bá ti tọ́ ìpẹ́ ń gbó. Màámi, ẹ̀yin náà mọ̀ pé àṣeyọ̀wò lọ́lọ́run gbà. Ẹni tó máa pàkan tádà kan sí, ta ló fẹ́ bí léèrè? Kò sí. tó tá a bá wo sàkún ọ̀rọ̀ yẹn lọ tá a wo sàkún ẹ̀bọ̀ bàbá Olúṣọlá ọwọ́ wọn mọ́ nínú ọ̀rọ̀. Yes, but what? The chance of surviving the operation is 50-50. So you mean I don't have any chance except this operation? Ẹ wò, ṣé a ní má gbàwẹ̀ báyìí? Jẹ́ kó bẹ̀rẹ̀ lórí ẹ̀. Gbogbo sẹ́mu tó máa ń jẹ yẹn á ti reduce. Ìpọ́n ẹ lórí bí ẹni lóyún oṣù mẹ́sàn-án gbogbo ẹ̀ náà ló máa lọlẹ̀ fún wọn. No, need that stress ara yín ma. I'll be fine. Kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí àti pé báwo ni ọmọkùnrin ṣe rí? tá a bá ní ká dàálẹ̀ ká tún sá ọ̀rọ̀ yìí ó ta kókó. mo fẹ́ kí ràn mí lọ́wọ́ kí mi náà lè jókòó pẹ̀lú àwọn lọ́balọ́ba ká lè jọ máa jíròrò kájọ máa jẹun nínú abọ́ kan náà. Wọ́n ní téèyàn ò bá kú èèyàn máa jẹ ẹran tó ju erin lọ. Agogo tó lu 12 ó máa ń bọ̀ wá lùkàn. ó mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ ti iṣẹ́ kó tó dákọ́ ní iṣẹ́ gidi ni kéèyàn tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà kí wọ́n tó máa pèèyàn léèyàn kì í ṣiṣẹ́ kékeré o. ọ̀rẹ́ ti yé mi nǹkan tó fẹ́ kí n ṣe yẹn mo ti mọ̀ wọ́n èso onílò mi fún ẹ èso onígbára mi lò láti gbé ọwọ́ mi sókè láti fún ẹ létí àbí láti lù ẹ. Ọlọ́run wèrè máa yìí. Ẹ̀mí pé ọ̀rọ̀ tẹ́ sọ fún mi yẹn obìnrin tó kú sínú mọ́tò yín gbà ẹ̀ ìyàwó ọ̀gá ni. Túndé ìwọ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi nínú iléeṣẹ́ yìí ìwọ kábùrù ẹ kò káfílà já lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní wọ̀ láíláí get out of this place now. ṣẹ́rí ti bàbá agent a gbúdọ̀ gbiná wojú ẹ̀ ni o. Oh my God, ó jẹ́ gbèsè, ó tún disrespect kíátíkà, I will be losing in 2 ways. So o lè dájú pa. Kí lẹ sọ? A ní so o lè dájú pa. Ọ̀dájú ló bí owó. Ọ̀dájú ló bí owó. Bẹ́ẹ̀ ni. Mo ti wá rí i pé o ti ṣetán láti ṣe nǹkan tí mo ní pé kó o ṣe. mo ti bẹ́lẹ̀ dá mi dá májẹ̀mú pé mi ò ní anything ṣe pẹ̀lú ọkùnrin kankan mọ́ ní life mi. Jọ̀ọ́ má bínú sí mi. Iṣẹ́ èṣù ni. I can't even explain what to move. Oh, please just shut up. Kí ló wọlé ayé ẹ tó jẹ́ pé àwọn ìwà tí ò tọ́ ló ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta. Like I used to tell you, ìwà tó bá wà nínú ẹ̀ tẹ́mi inú ẹ̀ bá ní kò wú lójú èmi pẹ̀lú bàbá ẹ̀. Wọ́n ti pa generator shrine. Ó ní wo wá la fẹ́ kọ síbi ẹ̀dùn nígbà tó lóun fẹ́ fọmọ tọmọdé lóun ò gbà kó máa ló ń lo ẹ̀ nígbà tí ò ń ṣe dandan. Wo tó bá torí ọkùnrin kan ẹgbẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí sàárẹ̀ ẹ̀. Mo lè wait láti meet àwọn parent ẹ nítorí pé mi ò lè wait láti fẹ́ sílẹ̀. We all know how much you love him. But at the same time ó ti fi rẹ̀ hàn nìyẹn ó ti jẹ́ ká mọ̀ pé ẹranko lásán lòun. Wo àwọn àgbà ní bí àṣà bá lùgbàdì àtẹ kí òròfó má ṣẹlẹ̀ yẹ̀yẹ́ torí ohun tó ń ṣẹyẹ padà bọ̀ wá ṣẹyẹ. N tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá tètè ṣe yóò wò ṣòṣòṣò ńjọ́ kan báyìí yóò sì lọ rè tọwọ́ bọ ná. Tí Kọ́lá bá tiẹ̀ máa cheat on me, why tó fi máa cheat on me with my friend, my very close friend? Ṣé o mọ̀ pé kò jẹun gbádùn lóbìnrin gbà fún? Ẹ nà òun ló ń disturb ló dẹ̀ try láti gbà fún. Ṣé tí wọ́n bá rí ẹ̀ tí wọ́n bá rí ètò ó yẹ kó fi ètò sílẹ̀ kó pa ẹ̀ dànù ni.
me. Come on, show me. That is real. It's real. Mo kì í ṣọmọdé mọ́ o. Tó bá lè fẹ́ kí n bọ̀wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí àbúrò mi, ìwọ náà láti fún mi lọ́wọ́ mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ. Ẹ̀gbọ́n mi bíi ti báwo? Bíi ti báwo? Bíi ti báwo ló ń béèrè? O rí bó ṣe sọ̀rọ̀ sí mi lójú àwọn ọ̀rẹ́ mi ni. Kí ló lè fà yẹn? Ẹ̀gbọ́n mi, ó dáná ẹ má bínú. Nǹkan tí mò ń sọ fún yín ni pé ẹ wo ohun gbogbo ló ní àkókò àti ìgbà tí ẹ o. Èmi rẹ̀ mọ̀ pé wọ́n ní èèyàn tó bá fi gbogbo ọjọ́ àárọ̀ ẹ̀ tó fi ṣòfò. Ó dá mi lójú pé ó máa jẹ̀rà nù kọjọ́ kẹ́yìn ọjọ́ alẹ́ ẹ̀ ni. Àwọn ẹgbẹ́ yín wà nílé ìwé náà, ẹ̀yin kẹ́gbẹ́ òṣì kiri. Wá èmi kẹ́gbẹ́ kiri. Ìwọ ọmọdé ẹgbẹ́ tèmi ń kó kiri. Mo mọ̀ ẹ̀gbọ́n mi, mo mọ ẹgbẹ́ tẹ̀ ń kó kiri. Ẹgbẹ́ ọ̀lẹ àfàjò, alápá má ṣiṣẹ́. Ẹgbẹ́ gọ̀ǹbọ̀ aláìlérò. Ó ti tó ẹ bẹ́ẹ̀ yẹn. Ó ti tó ẹ bẹ́ẹ̀ yẹn. Ibi tó sọ ní yẹn ó ti tó ẹ. Ìwọ tó kàwé ńkọ́? Kò ṣe pé àjọ ń fìdígbòdì nínú ilé ni. Ṣó wá yẹ ká èmi àti ìjọ máa fìdígbòdì? Ṣó yẹ ká jọ máa fìdígbòdì ẹ̀yin tẹ̀kọ́? Ṣé mi ló ń sọ̀rọ̀ sí? Bẹ́ẹ̀ ni ẹ̀yin mò ń sọ̀rọ̀ sí. Èmi ló ń sọ̀rọ̀ sí. Ẹ̀yin mò ń sọ̀rọ̀ sí. Ẹ̀yin mò ń sọ̀rọ̀ sí. Ṣó yẹ kẹ́ máa kẹ́gbẹ́ ranù kiri? Kẹ́yìn àtàbúrò yín kẹ́ bá jókòó sílẹ̀. Ẹ káre, ẹ jàre, ẹ fèrèǹgèdè, ọmọ rere nìyín, ẹ fi wàrà jẹ́ka. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ má bínú bá mi. Ẹ̀gbọ́n mi Kudus náà múnú bí mi. Ẹ̀gbọ́n mi Kudus ti bẹ̀ sí kó ẹgbẹ́kẹ́gbẹ́ kiri lẹ́nu jọ́ mẹ́ta yìí. Òun dẹ̀ ni mò ń gbìyànjú àti gbà wọ́n nílò lórí ẹ̀kọ́ tó máa sọ̀rọ̀ kò gbákùngbẹ́ sí mi. Bá mi, Kàfáyà ni o. Àwọn ti tèmi wá mi wá síbí báyìí. Níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí lọ fi òun lẹ̀ lé ojú àwọn ti tèmi. Ìgbà táwọn ti tèmi dẹ̀ lọ tán, mo dẹ̀ wá sọ fún pé dẹ́dẹ́ mi ò rà wọ́ o. Òun ni mo bá sọ lọ́wọ́ títí nígbà yẹn sà. Kàfáyà, nínú ìwọ àti Kudus ta lẹ̀gbọ́n? Ẹ̀gbọ́n mi ni Kudus ni bá mi. Ẹ̀gbọ́n rẹ ni? Ọ̀dà lójú? Èsì ọmọ dáadáa. A jẹ́ pé èsì ọmọ dáadáa rárá. Ó ṣe dáadáa rárá ni. Èèyàn sọ wípé ní àárọ̀ kùtùkùtù gbésí ayé òun ìgbà àràkàtíà rádaràdá rédèrèdè lòun fẹ́ máa ṣe. Alára ọ̀rọ̀ òun ìwọ ló kọ́ ẹ̀sùn ó kọ́ ẹ̀wò kí ni sọ̀bọ̀ sọ́ọ̀tì alágolo lédè tiẹ̀ èsọmọrí rárá ni. Bá mi, nǹkan tí mo fẹ́ sọ ni wípé. Nǹkan kan náà là ń sọ jàre. Nǹkan kan náà là ń sọ. Onílé yìí ò tanná lé. Ara rẹ̀ là ń lọ fún. Ṣèbókù ọmọ yàrá gan ni wọ́n ń tiẹ̀ àbí? Ń bò sì ní ọ̀fẹ́ dẹ́tẹ̀ báyìí. Wàá jẹ́ pé o lè dá gbogbo ènìyàn. Ṣèbí bẹ́ẹ̀ kọ́? Ìwọ wá ń ṣe sọ̀bọ̀ sọ́ọ̀tì. Kí lọ́kàn sọ̀bọ̀ tiẹ̀ ń bẹ̀? Bá mi ẹ má bínú. Ìbínú kọ́ kí lọ́kàn bínú ṣèbí ẹ̀ ń rón jẹjẹ ẹ̀ ń yó ikùn yín lé lẹ́fí ń rí ara yín lé káàkiri bí ẹran nù lé àbí òye yín ńgbà tí ọwọ́ ebi bá tẹ̀ yín báyìí fúnra yín lẹ́ sọ pé bẹ́ẹ̀ kọ́. Bámi ní ti báwo. gbọ́ béèrè arìnrìn tí sẹ̀ǹdẹ̀wẹ̀rí ń bí mi. Ṣé ìwọ mọ̀ yìí pé bí oníléeṣẹ́ bá pa ipò dà àfàìmọ̀ kí pàṣán àtúntò iléeṣẹ́ kọ́ má kan àwọn òṣìṣẹ́ lára. Wo inú bọ́ bá wù yín ẹ máa jà kẹ máa lera yín káàkiri bí ọmọ ẹran sóye yín tó bá sì wù yín kẹ máa lọ gbàdúrà kí sí ọmọ àbọ̀ nígbà ṣẹ́ bá bọ́ fúnra ara yín lẹ́ sọ pé bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ.
káàbọ̀. mo ti retí látẹ̀kọ́ ẹ̀ ń bọ̀ ẹ̀ lọ. wọ́n jíṣẹ́ fún mi iṣẹ́ tí wọ́n jẹ́ fún mi yẹn náà ló ṣokùnfà tí mo fi lọ sí ilé ìgbọ̀nsẹ̀ nígbà mo wá padà dé mo ní kí n wá rí yín. ṣé kò sí abẹ́ ti jẹ nǹkan tí ò yẹ kẹjẹ torí ilé ìgbọ̀nsẹ̀ tẹ́ ń lọ yìí ó ti ń lọ bí ẹlẹ́ẹ̀kẹta báyìí. ìwọ̀n jẹ́ nǹkan kan ó dàbí pé nǹkan ló jẹ mí àbí pé nǹkan fẹ́ jẹ mí àbí pé nǹkan ti jẹ mí. kọ́tẹ́ ẹ̀ sọ yẹ mi. yóò dáa fún yín ṣé ẹ rí kọ́lọ́run dákun kó bá wa fi ọ̀run kẹ́ bàbá kọ́lọ́run bá délẹ̀ fún wọn. ṣe rí látìgbà tèmi ti bẹ̀rẹ̀ sí bá wọn ṣiṣẹ́ kò sí ọjọ́ kan tí èmi pẹ̀lú wọn ní èdè àìyedè rí. ṣe rí ọmọ tó jáfáfá tọmọṣẹ́ ẹ̀ níṣẹ́ tí è sọ̀lẹ tí è ṣèmẹ́lẹ́ tí è sọ̀dàlẹ̀ tí è ṣe màdàrú ọmọ tó jẹ́ pé olóòótọ́ olódodo ni tó jẹ́ pé kìí fata sẹ́nu tá a bá ní ó fẹ́ ni lójú kìí fẹ̀gún sọ́wọ́ tá a bá ní ó kí ni lẹ́yìn òun ni mo jẹ́ sí baba tó fi di ọjọ́ òní òun ní sì máa jẹ́ lọ láíláí. ẹ pẹ̀lẹ́ ṣé kàn fún yín lómi. ọ̀rọ̀ yìí tiẹ̀ ṣe ọ̀rọ̀ omi ṣe rí nǹkan tí mo ti ẹ̀rò tẹ́lẹ̀ ni pé ńgbà tí àwọn baba papòdà èmi rò pé baba kú baba sì kú ni ṣùgbọ́n àwọn àpẹẹrẹ tí mò ń rí báyìí ó dàbí wípé Fáráò tó bọ́ sí orí àléfà yìí kò fẹ́ dá àwọn ìran Jósẹ́fù mọ̀ rárá o ìyẹn náà ni mo wá ní kí n wá sọ fún yín pé tó ọ̀rọ̀ yẹn ti yé mi tí ọ̀rọ̀ tẹ bàbá Kàfáyà ibi tẹ́ ẹ̀ sọ dé gan ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ. mo lè mú gbogbo kan ibi tẹ́ ti ṣe fún mi tí ọ̀rọ̀ tó lọ sọ yẹn sí kò sí wàhálà ẹ gbà. ìkúnlá ní níbi lọ pẹ̀lú gbogbo atótónu tí mo ṣe yìí tí mo ti ṣe dé kí n tún gbà ní. Bá Kàfáyà kí ó sì Bá Kàfáyà Bá Kàfáyà Bá Kàfáyà Bá Kàfáyà Bá Kàfáyà ṣe é jù hági. nǹkan kan ò ṣe mí nǹkan kan ò ṣe mí nǹkan tó ṣe yín àbí nǹkan kan ò ṣe mí. ẹ gbómi ẹ gbómi. dákúkẹ́ rárá àwọn ọ̀dákù. ní ìfẹ́ irú àwọn erékeré yẹn. ọkàn lọ́nà ẹ̀mí náà ni. inú ẹ̀mí ìwọ lẹ rọ ṣé oní mùsùlùmí kọ́ ni ǹjẹ́ ò lẹ́tú dẹ́lẹ́mì. mo kàn ní kí n lọ sínú ẹ̀mí kí n lọ bá Ọlọ́run sọ̀rọ̀ lórí lẹ́tà tí ẹ fún mi yìí náà ni. Bàbá Kàfáyà ẹ jẹ́ n sọ kan fún yín lẹ́tà tí mo fún yín lẹ́tà ayọ̀ ni nǹkan tí mo dẹ̀ kọ síbẹ̀ ni pé mo ti ṣètò gbogbo nǹkan gidigidi ribiribi tẹ́ ti ṣe fún iléeṣẹ́ yìí sọ̀rọ̀ mi yé yín sìn mo rà dé tuntun rí pé ẹni ta lè gbẹ́kẹ̀lé ní sọ̀rọ̀ mi yé yín nítorí náà pé adèwà pè yín pé kẹ́ wá bá a fọwọ́ pọ̀ sínú iléeṣẹ́ yìí kẹ́ bá sì bá a ṣiṣẹ́ lọ nǹkan tó wà nínú lẹ́tà nìyẹn ṣó ti yé yín sìn. ǹtọ́ wà nínú lẹ́tà ni. Takbir Allahu Akbar Takbir the law ẹ máa fi hùn. òun náà ni mo wọnú ẹ̀mí lọ sí ni mo ní kí n lọ bá Ọlọ́run sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ béèrè ìbéèrè kan kí ló dé tí ẹ wá fi dá àwọn yòókù dúró. Bàbá Kàfáyà bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ mo ní àárí pé mo rí pé ẹni tá lè gbẹ́kẹ̀lé ni ṣe rí èmi ò ní agbára gbogbo àwọn òṣìṣẹ́ inú chambers wa yìí sọ̀rọ̀ mi yé yín sí ìgbà tí dádì wà láyé dádì ló mọ bó ṣe ń rí owó oṣù wọn san níwọ̀n ìgbà tí dádì dẹ̀ ti ríbi táwọn àgbà ń rè báyìí ìyẹn á túmọ̀ sí pé èmi ò lè lẹ́mìí gbogbo sálárì àwọn oníṣẹ́ báyìí àti pé gbogbo àwọn client wa tó ń tóbi bí clients ta ní àwọn wọn àti ńlá làmì náà lọ ló wá já sí pé èmi ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò iléeṣẹ́ yìí ní báyìí
ìtagbára mi bá ká á dúró, ìtagbára mi ò bá ká a máa lọ náà, kò sí ìbínú bẹ̀mí ìbáyà ọkàn jà bọ́dọ̀ tèmi ṣe jẹ́ nìyẹn. pẹ̀lú ọwọ́ Ọlọ́run kẹ́sì máa wo àwọn ògbóná gbòǹgbò alábàárà iléeṣẹ́ yìí ò fi bẹ́ẹ̀ pọ̀ náà o ṣùgbọ́n ẹja kún fún àdúrà. Dílọ lọ́ọ̀yà kékeré ẹ gbádùn mi tó iléeṣẹ́ yìí lágbára Ọlọ́run ẹ gbádùn mi tó. Ètù ni bàbá Kàfáyà kí ni? Dílọ. ìwọ náà mo rí wẹ́rẹ́ yìí. bẹ́ẹ̀ ni èmi náà ni o èmi gangan lèmi ọba mímọ́ Èdùmàrè ò ní jẹ́ kán fẹ́ lòmí ìrọ́pò mi. tọ̀gá rẹ tó papòdà àjẹ̀dúpẹ́ ẹ̀yìn wọn dà. àmín àmín ẹ ṣeun ká má parọ́ ikú ṣífù dùn mí gan-an ikú ẹ̀ dùn mí èèyàn gidi ògbójú lọ́ọ̀yà tí bá adájọ́ wíjọ́ àwíjàre ọlọ́run alákejì. wọ́n nínú gbogbo ká máa ṣe kí ni. ká máa dúpẹ́ òótọ́ ni ọlọ́run ẹ̀ ṣe nǹkan kó má fi àyè ọpẹ́ sílẹ̀ ṣé tiẹ̀ wá rí ọmọ chief tí wọ́n fi sílẹ̀ sáré ọ̀yẹ́ Adéyanjú yìí ọmọ tó jáfáfá ni ó gbóná tó jẹ́ pé ó gbóná girigiri ju bàbá ẹ lọ ọmọ tí a fi yan gan ọmọ tí a fi ilé ayé lẹ̀ fún ni. èmi náà mọ̀ bẹ́ẹ̀. ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ọpẹ́ Olódùmarè ṣífù náà mọ̀ bẹ́ẹ̀ o Ọlọ́run á máa dúpẹ́ o ṣífù ti mọ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ yẹn a jẹ́ pé ohun tí mo bá wá kò ní ṣòro gbà nìyí. kí ló wá bá wá. ẹ ṣeun yóò dáa fún yín ẹ jèrè ẹ ní ṣòfò Ọlọ́run á ṣàánú yín ṣe rí ìyàn iléeṣẹ́ tí bàbá fi sílẹ̀ ó di àtúngún ọkà di àtúnrò fún ọmọ wọn tí wọ́n fi sílẹ̀ ìyẹn Adéyanjú mo ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ jẹ́ ògbóǹtarìgì oníbàárà iléeṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ yín lè má fẹ́ lọ padà sọ́dọ̀ rẹ̀ mọ́ ṣùgbọ́n ìwà nífẹ̀ẹ́ kẹ́yìn wà lára wọn Ọlọ́run á ṣàánú yín nǹkan tí mo bá wá kò jù bẹ́ẹ̀ náà lọ bàbá o ẹ ṣe bàbá ẹ ṣe. ìkòkò burú náà mo ti gbọ́ bó bá ṣe jẹ́ àgbélébọ́. yóò dà fún yín yóò dà fún yín ṣẹ́ẹ̀rí yóò dà fún yín ohun tó ṣẹlẹ̀ ni a jẹ́ wípé inú mi dùn ẹ ṣoríire ẹ dàgbà ẹ̀mí yín ó gùn Ọlọ́run ò ní gba àtijẹ àtimu lẹ́nu yín àwọn ọmọ Ádámọ̀ wọn ò ní fún yín ní àṣà tí ọ̀dà ẹ sori orí pé mò ń ṣe eré ìdárayá lọ́wọ́ ni ọba mi ń di ẹ̀ ní kò burú ẹ mà tún rí ra bó bá ṣe jẹ́ àgbélébọ́. àbíjú ọ̀lẹ́ tó mọ̀ ọ́ ìpè kìíní èmi náà ìwọ aṣọ tí ẹ wọ̀ bá wà pẹ̀lú yín. jẹ́ máa tún bá a lọ báwọn. kí n tiẹ̀ mọ̀ pé tún ṣe yẹn ó yẹ kẹ́ ẹ máa gbá bọ́ọ̀lù kúlù wà yìí gan ni. bàbá. ṣàlàfíà ẹ jẹ́ ìwà òkè fún wa òkè láìsàn ìwà òkè láìsàn. ìrọ̀ jókòó jẹ́ mo fẹ́ sọ̀rọ̀ kan ni mo fẹ́ wá sọ wípé kò sí wàhálà látọ̀dọ̀ tèmi kò sí wàhálà kankan gbogbo tó bá ní ìbéèrè kan lórí nǹkan tí bàbá tí ń bá mi ṣe ṣáà tẹ̀mí láago tàbí kó wá sọ́dọ̀ mi nílé kò sí wàhálà kò ní sí wàhálà ẹ fún ìgbàgbọ́ tètè wá nínú mi inú mi dùn gan ni èmi gan dé wá ṣèlérí pé lágbára Ọlọ́run èmi gan ní já yín kulẹ̀ sófò lágbára Ọlọ́run á dúró tì wá Ọlọ́run á fún wa ṣe. inú mi dùn pa gbogbo ọ̀rọ̀ yìí gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ pátápátá ni mo ti sọ fún nípa ẹ̀
mo ti sọ fún wọn bó ṣe ń ṣiṣẹ́ fún mi takuntakun lórí gbogbo àwọn cases mi tí kò sí kankan tí ó jẹ́ problem bẹ́ẹ̀ ṣùgbọ́n báyẹn mo nígbàgbọ́ wípé gbogbo wọn pátápátá náà wọ́n á wá láti máa wá ṣe consultation lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n kò sí ìbẹ̀rù kankan má fòyà má jáyà wọn náà dùn tiẹ̀ ṣùgbọ́n mo bọ̀ náà mo sún ẹnìkan tó tà mí láago lára àwọn tó ń bá mi ṣiṣẹ́ mo bọ̀ náà. Hello. Ẹ̀yin ni chief that's all right ẹ ṣeun ọ̀dọ̀ lọ́ọ̀yà Adéyanjú mo wà bẹ́ẹ̀ ni ẹ kúkú wá rí wọn náà bẹ́ẹ̀ mi ṣe ń ṣe pẹ̀lú bàbá rẹ̀ nù wá rí ẹ má jọ pẹ́ ẹ ṣeun ẹ kárí láyé ẹ má jọ pẹ́ kò burú all right màá rí iná Adéyanjú ó kù sọ́wọ́ ẹ̀ o èmi ń lọ nù chief Ṣakiru bàbá Kàfáyà kárí o. Ẹ dákun ẹ bá bínú pé mo pàkúta sọ̀rọ̀ yín mo kàn ní kí n wá rí lọ́ọ̀yà kékeré ní pàjáwìrì. Ìwọ náà fẹ́ ó parí kò burú èmi ń láti lọ báyìí. Kò burú ẹ kárí láyé o ẹ kárí o. Ọ̀dà wàsà lọ́ọ̀yà kékeré ilé ìjẹ akàn ńlá ní ilé ìjẹ. Akàn ńlá ni. Tàbí Allahu Akbar. Bàbá Kàfáyà iṣẹ́ yẹ gan-an lẹ wá lọ bí ẹ̀mí ìyá aláró. Bó ló ṣe máa sọ̀rọ̀ báyìí ṣé ọ sọ fún mi pé ọ̀gbọ́ pé ọ̀gá mi lọ́ọ̀yà ó ṣaláìsí. Mo gbọ́. Ń lọ fà á ó sì mọ̀ wípé bírù nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ àwa àgbàlagbà ni wọ́n máa ké sí nínú ìdílé wípé bí ó ṣe dá bí ó ṣe dá. Kí ni ti yín bẹ̀? Orí rẹ̀ nísìnyí àbòrò ẹtí ọmọ ni ní ṣeré tó jẹ́ pé bí bàbá yẹn ti papòdà báyìí bẹ́ẹ̀ ni gbogbo mọ̀lẹ́bí ni wọ́n wá foríkorí ni wọ́n fìmọ̀ ṣọ̀kan wọ́n sọ pé tó èmi ni kí n máa tọ́jú Adéyanjú o ọmọ tí bàbá fi sílẹ̀. Ṣé ọmọkùnrin lọ́ọ̀yà kékeré yẹn? Kódà èmi gan tiẹ̀ rò pé òun ò ṣe jàre nítorí àgbà ti dé àfìgbà tí olórí ẹbí bẹ̀rẹ̀ sí dọ̀bálẹ̀ tó bẹ̀rẹ̀ sí bẹ̀ mí tó ń dọ̀bálẹ̀ ní bẹ̀ mí ló bá ó pe àwọn èèyàn pàtàkì pé kí wọ́n wá bẹ̀ mí sí ẹ̀ èmi náà bá rí i pé ọmọ dáadáa sí lọ́mọ tá à ń wí wọ́n ní ọ̀dà mo ti gbà kódà gan-an ọmọ dáadáa lọ́mọ náà. Lọ́rọ̀ kan ṣá ẹ̀yin ni dírẹ́fà ọmọ ọ̀gá yín àná. Èrò dẹ́rẹ́bà bíi ti báwo yín wàá máa ṣe dẹ́rẹ́bà fún èrò ọmọ mi Ọlọ́run má jẹ́ ara ìdá èmi kàn máa ń gbé kiri ní àti pé gẹ́gẹ́ bí olùtọ́jú mi ì fẹ́ kó kó ẹgbẹ́kẹ́gbẹ́ rárá. Ọlọ́run ò ní bàjẹ́ o. Àmín. Kí ni kí n wá fún yín báyìí? Àmàlà ní àmàlà wá ẹja tútù àwọn ẹja tútù àwọn ẹran ògúnfe ọwá bíi àní àwọn ẹja àkàwé yẹn náà kó fi sí ṣe ní bọ̀kọ̀tọ̀. Ẹ káàsán ṣe ẹjọ́ mẹ́ta kí ni ká fún yín o. Ẹ̀yin ọmọ ìjà àmàlà o ẹja tútù ẹ bá mi gbé ẹ fi pọ̀nmọ́ gidi sí o ẹ gbé wá. Ẹ má bínú. Mo ti máa ń sọ fún yín béèyàn bá ṣe kọ́ṣẹ́ ló ń kọ́ yàrá àmàlà dàgbàmàlà fún mi. Kí ni kàn fún yín kí lẹ máa mú? Kí ni mo tún mú? Ẹ má bínú. Ẹ̀yin ọmọ ẹ dá mi lóhùn ẹ́.